Ha! Ẹ̀yin èèyàn, kàyéfì ńlá tún rèé o. Another serious allegation tún rèé nípa Ọọ̀ni of Ife Ọba Adéyẹyè Ògúnwùsì. Bá a ṣe rí lórí X app, wọ́n ní Ọọ̀ni of Ife gba $180,000 lọ́wọ́ madam kan tó ń gbé ní USA. Ṣé òótọ́ dẹ̀ ni ọ̀rọ̀ yìí ṣá, ẹ̀yin èèyàn? Because allegation yìí ó come with a lot of evidence tí wọ́n jù sórí X app o. And even despite the fact wípé ààfin Ọọ̀ni of Ife ti deny allegation yìí, but ẹ̀yin èèyàn, àwọn evidence tí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára X app yìí ó gbẹnu tán o. Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ voice note madam kan tó ń jẹ́ Àyànníkẹ́ Àyàntúnjí tí wọ́n ní òun ni ó ń ṣe intermediary láàrin Ọọ̀ni of Ife àti madam doctor yẹn tó wà ní America láti máa wáyà owó from that madam to Ọọ̀ni of Ife. This is very serious o. Ẹ̀yin èèyàn, serious allegation lélẹ̀ lórí Ọọ̀ni of Ife o. Ṣóòótọ́ ni ṣé irọ́ ni, ẹ̀yin èèyàn àmọ́ o. Bet gẹ́gẹ́ bá ṣe rí ìròyìn yìí lórí X app ni mo ṣe tún gbé wá fún yín o. Ẹ jẹ́ ká jọ gbọ́ voice note yìí o, kẹ̀dẹ̀ máa bá mi for opinion yín nípa ìsí comment. Láti 1996 so mi ìfẹ́ nǹkan wàhálà mo wá bí wọ́n lè rí mo ní ṣé kíní yìí wà òkè ṣá ó ló wà òkè. So wọ́n sọ fún yín pé àwọn ń bá mi kọ́ business yìí, ṣé wọ́n sọ fún yín pé ó yẹ kó. Wọ́n bá yín ṣiṣẹ́ ilé. Wọ́n bá mi. pé àwọn bá yín ra ilẹ̀ pé àwọn bá yín ra ilẹ̀ sí Ifẹ̀ àwọn dẹ̀ bá yín ṣiṣẹ́ ilé yẹn lọ. Mo ní ó ní ẹni mímọ̀ àwọn ní so kò sí wàhálà torí mi ò ní gba owó olówó sàkáǹtì mi bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé àti owó àti ilẹ̀ àti ilé àti business kò sí etí mo rí àwọn ò fẹ́ dá padà. Allahu akbar. Gbogbo ọkọ yín wà ẹ ní ọkọ sí Nàìjíríà ṣàbí ẹ ní èèyàn kankan sí Nàìjíríà. Mi níyàn kankan tó lè bá mi gba nǹkan lọ́wọ́ wọn. Ṣé mọ̀ pé wọ́n fún mi ní document kan pé document ilé táwọn bá mi rà. Wọ́n ní pé document ilé táwọn bá mi rà nìyẹn. Ilé yẹn wọ́n tún wá sọ pé àwọn ta lé yẹn, ilé yẹn ò tún sí níbẹ̀. And then ilé mi ṣe ròdà pé ṣe lọ scam yàn. Nǹkan tó dà bẹ́ẹ̀ náà nìyẹn o, but mo kàn fẹ́ ní sọ pé scam yín ni o, ṣé ẹ lè lẹ́wà ni. Bẹ́ẹ̀ ni mà. Ṣé mo pé yẹn ò lè rú nǹkan bẹ́ẹ̀ yẹn sí kábíyèsí yìí. Èmi gan-an ó shock mi, ṣé mo pé trust ló jẹ́ kí n fi máa send owó yẹn pé ó kéré. Níwájú Ọlọ́run àti ènìyàn trust lèmi náà fi bá wọn lò tí mo sọ pé okay pàtó sọ pé àwọn ń retí owó kan àwọn ta góòlù kan àwọn dẹ̀ ń retí owó sọ àwọn máa dáwó mi padà fún mi. Wọ́n ní èlò ní 2 million mo ní 2 million is something to me lọ́dọ̀ tí ní kò jẹ́ nǹkan kan. Wọn ò tí ì dá owó yín padà. Níwájú Ọlọ́run àtẹ̀yàn 2 million naira mi wà lọ́wọ́ wọn bí mo ṣe ń sọ̀rọ̀. Àtẹ̀mí almost $200,000 náà wà. Báwo lẹ ṣe fẹ́ ṣe ní ìṣiṣẹ́ mọ̀ pé ní Nàìjíríà gbogbo nǹkan ọbẹ̀ yẹn kò wà straight forward. Torí gbogbo wọn the only problem ni pé gọ́ọ̀mẹ̀ntì. Sherry tó bá lọ jẹ́ tí bá ṣe ń rí ó máa kó bá ẹ̀yìn gangan. Ṣé understand? That's why tí mo ṣe ń pè yín. Ṣé mọ̀ pé àwọn IRS a máa sọ pé ń bolẹ̀ ti rówó pé báwo lẹ ṣe ń send owó bẹ́ẹ̀ yẹn. Èmi gan mi ìtẹ̀lẹ̀ ever bá wọn send owó bẹ́ẹ̀ yẹn wọ́n láyé mi. Mo ti sọ fún wọn pé mi ò tẹ̀lẹ̀ ever ṣerú ẹ̀ mọ́. Torí pàtó ń send owó yẹn sákàǹtì mi. Mo ní bolówó ìtì ń wá. Ó lọ àwọn bá dókítà kan ṣe iṣẹ́ ilé. Àwọn bá ra ilẹ̀ àwọn ṣe gbogbo ẹ̀. Wọ́n ní nǹkan ẹni táwọn mọ̀ ni pé wà ní California. Mo dẹ̀ sọ pé okay. Ìpè oníṣẹ́ ọ̀hún ó lé ọba ṣáà làwọn fẹ́ sá lọ. Ó yà mí lẹ́nu. Ó yè mí náà lẹ́nu. Tó jẹ́ pé orí apẹ̀rẹ̀ tí wọ́n jókòó lẹ́yìn ẹ̀ gangan ó kàn shock mi because mi ò lérò pé wọ́n lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé mo yí pé mo mọ lady tí wọ́n fẹ́ tí ó pè ní kí lorúkọ lady Mariam. Ẹ̀gbọ́n ẹ̀ wà ní Amẹ́ríkà ń bí báyìí. Ẹ̀gbọ́n ẹ̀ wà ní bí báyìí. Kọ́tà wa ń sọ mí báyìí pé ó rí owó lọ́wọ́ ẹ̀ ló ṣe fẹ́ ọmọ yẹn. Ọmọ yẹn nísìnyí ṣe tó ó ń fi mú ẹ̀dán rí burúkú.
ṣẹ́rí àǹtí kò yẹ kí ọba máa ṣerú eléyìí náà. Kò yẹ. Kò yẹ, jẹ́ ká sọ tilẹ̀ tọ́lọ́run, kò yẹ kí ọba máa wúrú ìwà báyìí. Kò dáa rárá. Kí lèèyàn ń jẹ tí ò ní tán? Kò yẹ kọ́ba máa wúrú ìwà báyìí. Ó dùn mí gan-an. Tó bá sọ pé àwọn fẹ́ fẹ́ yín torí Ọlọ́run ẹjọ́ ẹ má fẹ́ wọn. Torí irú ìwà báyìí ò dáa rárá, kò clean, eléyìí ò dáa rárá. I'm telling you the truth. Ó dùn mí gan-an. Àní pé gbogbo owó mi ni wọ́n gbà, gbogbo ẹ̀ pátá. Lédè máa rè. Owó tí mo ṣiṣẹ́ fún. Ànígbà tó bá sọ pé kí bá àwọn ṣe kinní kan kí kò máa ní èmi ò ṣe máa ń dẹ̀ mọ̀ pé Amẹ́ríkà máa ń wádìí nǹkan dáadáa ṣá. Báwo mo ṣe máa ṣe fún nǹkan báyìí? Alẹ́ mi ò ṣe fún nǹkan báyìí. Kí nǹkan kó tó di kó ń sẹ́ndì owó yẹn, wọ́n máa sẹ́ndì owó tó kàn sẹ́ndì ẹ sẹ́ndì 20,000, ẹ sẹ́ndì 9,000, 6,000, mo táwọn pé wọ́n ní níbo lówó yìí ti ń wá. Ẹ rí pé ìgbà míì 25, ìgbà míì 20, ìgbà míì 15, ìgbà míì 6. Níbo lówó yìí ti wá, wọ́n ní ọ̀dọ̀ dókítà kan làwọn ti pé dókítà yẹn àwọn bá ara lẹ̀. Ṣé mọ̀ pé bó ṣe jẹ́ ọba, many people ṣe mọ̀ pé ó máa ń ní àǹfààní láti ṣe oríṣiríṣi nǹkan tó máa sọ pé ẹ mọ bó ṣe ń ṣe Nàìjíríà náà. And this very ọba ó mọ Tinubu, ó mọ gbogbo wọn. Wọ́n ètò ṣe ń wùwà bí olè báyìí. Ó shock me. Ẹ bá ń fún ẹwò tó bá sọ pé àwọn fẹ́ fẹ́ yín torí Ọlọ́run kò wọ́ọ̀tẹ̀. Kọ́kọ́ ná owó mi, wọ́n láti dá owó mi padà, wọn ò dẹ̀ fẹ́ dá padà. Ṣé mọ̀ pé mo feel pé gbogbo mall tí wọ́n ṣí yẹn àti ọjà alákìní kan owó mi náà fi ṣí. Olódùmarè. Wọn ò dẹ̀ wá fẹ́ fún mi ní credit fún. Ṣé mọ̀? Wọn ò dẹ̀ fẹ́ dá owó mi padà. Ṣé lè rówó yín gbà báyìí? Ṣé lè lọ sí Nàìjíríà ṣá? Tí n bá tiẹ̀ lọ bẹ̀, kò ń ṣe yẹn ló máa ṣẹ́rí àwọn ará bí tí n bá fẹjọ́ wọn sùn. Mi ò fẹ́ kó ta bá yín because bẹ́ẹ̀ ṣe ń sọ mọ̀ kankan pa ẹ̀ because ó máa ta bá yín. Iwájú Ọlọ́run mi mọ̀ nǹkan kan pa ẹ̀ o. Ó máa kò rí burúkú bá mi o. Because àwọn ọlọ́pàá wọ́n ní pé mo láti kọ kínní, wọ́n á gbé wọn wá síbi iṣẹ́ mọ́ orúkọ bẹ́ẹ̀ yẹn. So. Ṣé mọ̀ pé tẹ bá tó lọ ṣé kò tún ní ṣoògùn sí yín báyìí? Torí orí burúkú wèrè mà ni wọ́n. Òun ni mo ṣe ń tún sọ pé ṣé kò tún ní ṣoògùn sí yín báyìí. Ọlọ́run máa ju everybody lọ. Of course, nǹkan téèyàn bá ṣe lórí òtítọ́ náà. Ó ṣe mọ̀ pé nǹkan táwọn gbójúlé ń bẹ̀ yẹn nìyẹn. Wọ́n lè gbójúlé yẹn, àwa gbójúlé Ọlọ́run. So. Ọlọ́run lèmi náà gbójúlé. Wọn ò lè máa gba ẹrù lórí èèyàn bẹ́ẹ̀ yẹn kán máa fa ìbànújẹ́ fún yàn, kò dáa. Ṣé àwọn alálẹ̀ máa dúró tì wọ́n pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yìí ni? Ṣé irú àwọn alálẹ̀ approve behavior báyìí ni? Ṣé understand? Ẹ wo lady tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ̀yìn yẹn tó tún jẹ́ Elizabeth Adékẹ́pẹ́. Bẹ́ẹ̀ni. Elizabeth Tọ́pẹ́. Àwọn kan sọ l'Amẹ́ríkà wọ́n lówó lady yẹn ló torí tó tún ta mọ́. Ọ̀gá o. Wọ́n sọ pé ṣé àwọn yẹn ṣé ojú wọn fọ́ ni wọ́n mọ̀ pé ṣe ló ń gbá wọn ó scam. Wọ́n gbá èmi o clean. Èmi tí mo tẹ̀ sọ pé wọ́n gbá mi ní 2 million ní ọ̀hún tí ẹ̀ 2 million yẹn bí pé kò tiẹ̀ bí pé ká sọ pé owó kékeré ló sì gbà ẹ̀wọ̀ ẹ̀yìn ó ní 200,000. Owó ńlá náà gbá mi o. Wọn ò lè fẹ́ dá padà. Tẹ bá pè ṣó ń dáhùn ṣá. Èmi ò kí ń pè wọ́n. Báwo ni wọ́n ṣe ń communicate? No, tẹ́lẹ̀ wọ́n máa ń pè mí and then a máa ń sọ̀rọ̀, ṣe understand? But àti ìgbà tí mo ti rí pé wọ́n gbá mi ni kíní yẹn bà mí nínú jẹ́ gan. Wọ́n máa ń pè but mi kì í gbé aago ni because inú ń bí mi gan torí wọ́n kàn ní kí n má bínú, màá wá ní pé kí n má bínú bí báwo. Owó mi ń kọ́.
ṣé má bínú nìkan ni ó máa mówó padà wá. kí ló wá sọ fún yín nígbà tá a sọ pé owó yín kọ́ kí náà sọ fún yín. wọ́n àti last year wọ́n máa fún mi ní date tó máa dá padà wọ́n á tún shift ẹ̀ síwájú. ṣé ẹ̀yin mọ̀ kankan pa gbogbo àwọn owó yẹn. ẹ wo Àyànníkẹ́ lórúkọ mi, Àyànníkẹ́ Àdùnní, mi ò mọ anything. Jésù tí mo bá mọ nǹkan kan nípa ẹ̀ tí mo dẹ̀ ń purọ́ fún yín kẹ́lẹ́dà yín kó jẹ mí níyà kí n má rí bá ti ṣe. tí n bá mọ nǹkan tí mo dẹ̀ ń parọ́ pé mo mọ nǹkan ń pa ẹ̀ kẹ́lẹ́dà yín kó jẹ mí níyà. mi ò fẹ́ kó ta bá yín, that's the problem. ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ máa pè wọ́n lálẹ́. ẹ bá mi pè wọ́n kẹ́ bá mi bẹ̀ wọ́n. kí lorúkọ yín ná. ẹ ṣáà sọ fún wọn pé Bísí. ok Bísí. bẹ́ẹ̀ni wọ́n máa mọ̀ ẹni pé ẹni tí wọ́n ní pé wọ́n bá kọ́ ilé tí wọ́n bá ra ilẹ̀ yẹn tí wọ́n máa fowó gba àkáùntì ṣé wọ́n. ọ̀rọ̀ yìí kàyéfì ńlá tó kọjá sísọ ni o ẹ̀yin èèyàn. Ọọ̀ni of Ifẹ̀ ti deny allegation yìí o bet from conversation àwọn woman méjèèjì pẹ̀lú other evidence tó ń wà lórí X app ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó sọ sí ni lẹ́nu kó buyọ̀ sí o bet lóòótọ́ tó wà nídìí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn matter is serious o kódà tí another word bá wà lẹ́yìn serious ni òun ló yẹ kéèyàn ó lò fún ẹ máa follow DigiNaija Online TV lórí Facebook àti YouTube fún other updates lórí ọ̀rọ̀ yìí because ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn mò ń tẹnumọ́ àlọ́fà o season film ni tí ó long tẹ́nìkan ò lè dá dúró wò tán ẹ máa drop opinion tiyín sí comment títí dìgbà míì ó dàbọ̀.